gbogbo ìwà ọmọ Yorùbá tó ti rò yí pé ẹ̀sìn mùsùlùmí ló máa gbé ọdọ́run ó yá wá gbọ́ o ẹ̀sìn mùsùlùmí it's a secret court kánkọ́ọ̀sì lásán ni kò gbé wa dé ọ̀run ibì kankan wá gbọ́ lẹ́nu mufti wò mo nígbà tí wọ́n gbé èrè ìjáde ní ìlú Mẹ́kà yípo ńlá ń forí balẹ̀ fún kò sí ẹnì kankan ní Nàìjíríà yìí àtàgbà àfáà ni o àtàwọn mẹ́kìrì àfáà ni o tó lè complain ṣètì wá ríṣẹ́ báyìí wípé kánkọ́ọ̀sì lásán òun là ń jà fún tó fẹ́ torí ẹ̀pọ̀ ọmọ ìyá rẹ̀ pé ò kírun píntáníkà àmọ́ forí balẹ̀ fún Nàìjíríà yípo òrìṣà ni the same òrìṣà náà láti náà forí balẹ̀ fún ní Mẹ́kà gbogbo wọn pátá ni wọ́n ń gbowó láti Saudi lórí wa jókòó kó wá gbọ́. ọmọ ni wípé mo sọ fáwọn alájínà tá a jọ ń ṣiṣẹ́ yìí wípé láyéláyé wọ́n lè jẹ́rìí mi ní òjò lórí ní ìṣèjòyè kankan bẹ̀. bàbá Al-Wazir wọn mọ̀ yìí pé kíní ti wà registered tó lè dé ìfẹ́ kí wọ́n fi bú wọn ní ìsìfẹ́ kí wọ́n pè yí pé ogun Islahudeen ni ṣùgbọ́n mọ̀ pé ìjà yẹn ẹ tí ọba jà ọ gbọ́dọ̀ rébi àti ìjà torí ẹjẹ́ apá àwọn bàbá wa lé wọn ibi tí àwọn bàbá wa há sí wọn àpá wọn lé ń bẹ̀ wọ́n há síbẹ̀ ni àwọn náà sì hara wọn síbẹ̀ àwọn ò sẹ́rí nítorí gbọ́dọ̀ méjèèjì lẹ́ni pé mẹ́rin mo ní kí wọ́n wárú èyí kò jẹ́ mẹ́rin àbí kò jẹ́ márùn mo ní rọ́bìtọ̀ yìí o àwọn àgbà tó ní ẹ pé wọ́n máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ wọn làwọn tó nílé kéwú mẹ́rẹ̀ẹ̀rin wàláhì sọmọbìlẹ́lá èmi kọ́ ni mo sì ní mẹ́gàjì olùkọ́ àgbà rèé bàbá wa Amadu lẹ́dẹ́ Murtado Abdulsalam ẹ̀dẹ́nsẹ̀ àwọn náà sì ń bẹ pẹ̀lú wa bàbá Mudiru ń bẹ náà ń bẹ pẹ̀lú wa ẹ̀sìnkẹ́nisẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ibi tá a wí náà lórí ibi tí wọ́n ti ń dà nǹkan rú àwọn tí ò dà nǹkan rú wà ń bẹ tí wọ́n sì fẹ́ ṣe pẹ̀lú wa intanse yìí wọ́n ti gbé dé ọ̀dọ̀ ìmáàmù gbogbo Lagos State àga ń fẹ́rú ẹ̀ àga ń fẹ́ kó jẹ́ pé ẹ wò ẹ bá mi yọ ìmáàmù kúrò lára alálàáfà mo ní kò ṣe é yọ nǹkan tá bàbá ń gbélé náà là fẹ́ kó máa lọ nǹkan gbélé náà là fẹ́ kó máa lọ bẹ̀tí táwọn aláàjì ní nítorí tó sọ̀rọ̀ ni pé wọ́n ní wọ́n fi àfa yẹn ráìdì àwọn táyà jẹ́ ìmáàmù ẹ̀dígẹ́ mi sì mú kì í ṣe tó ń bẹ lẹ́mìí tí a ní pé bẹ́ẹ̀ a fẹ́ jẹ oyè sẹ́rẹ́ oyè tẹ́mi ọ̀jẹ̀ mo ti jẹ́ kò sẹ́ni kankan tó lè fi mí jẹ oyè kankan mọ́ ìta à ń ṣe rọ́bìtọ̀ yìí ẹ̀yọ kánbẹ̀ ni tí ò ní kúkú jùlọ ni pé èyí tó dé tá a fi gbé yìí kalẹ̀ a ti jókòó farabalẹ̀ pé ẹjẹ́ a ṣe sùúrù ó yẹ kí changes ṣe kí ni kó ṣẹlẹ̀ sẹ́rẹ́ ti pẹ́ tó kọ ìtì wà tó kọ yìí ó kọ tí àwọn bàbá wa Madu Al-Arabi Murtado Abdulsalam tí wọ́n fi lẹ̀ ó kọ tí ṣe Adam Ali lórí tó fi lẹ̀ ó kọ tí ṣe Abdulbaki Muhammad tí wọ́n fi lẹ̀ fún tí wọ́n pè ní rọ́bìtọ̀ iná ló kọ ṣùgbọ́n nígbà tí wọ́n dé ibi tí wọ́n ti ṣe registration wọ́n ní kó wà available náà fi lọ change ó kọ yẹn sí League of Yorùbá land èyí tí ó wà available torí pé ó ti wà available fáwa ni kìí ṣe Islahudeen ló ní àwọn náà sì lẹ́nu yìí pé Islahudeen ló ṣe kíni orí Islahudeen lè mi Islahudeen ló rí mi ọ̀nà tí mo pé mo lè gbàgbé ṣe dáwà ní ọjọ́ kí n dáta àrùn lẹ̀ adẹ́sí máa gbọ́ àti ojú ayé mi o àtọmọ mi tí ń bọ̀ o tálíkì àmì ètò ẹ̀dá kan ò ní jẹ́ oyè olórí bẹ́ẹ̀ wàsíyà tèmi nù mo lè ti sọ fún àwọn tó jẹ́ tààwùn náà pé nǹkan yìí ṣé wàá lè tá a dálẹ̀ tó bá di lọ́la èyí tẹ́ ń bá lọ tó bá yà sí rere ẹ wá gba ó kọ ẹ tí èyí gbogbo gbọdọ̀ fọ sísí mẹ́mbẹ́ ẹ hándù rẹ̀ ńgbà ó ti dá service la fẹ́ keep kì í ṣe name service iná làwọn wà fún kì í ṣe title ní tí èmi ò sì ṣe iná ẹni nínú oníwọ́pá àdìjù lórí ẹ̀ wàláhì summa billahi la ilaha illa mi ò ní jẹ́ olórí lé lórí èmi ni mo dá mú pààfù lẹ̀ wọn ò mọ bá ṣe ṣe èyí tí mo dá lẹ̀ ta àwọn òdà mi ò mọ bá ṣe ṣe lẹ́yìn pé mo fún ẹ ládìá mo mọ́ nítorí wọn tó fi gbé tó bá ti gbé báyìí mi ò mọ bá ṣe ṣe mọ́
lẹ́yìn kí n ka tíra mi kí n ṣe bá dà mí kí n gbé kó mi jẹ́ nílé pé wọ́n á mọ bẹ́ẹ̀ nìkan ṣe ń tó kankan láti pọ́lísì tèmi nù. tó bẹ́ẹ̀ mi ṣe wá èyí tá a dálẹ̀ ìyàwó tààwùn àlẹ́mi pa fẹ́ darí ẹ̀ o àwọ̀ yìí pé kò lè máa lọ báyìí àwọn á sì mọ̀ pé ọjọ́ iwájú níjọ́ tí wọ́n bá affect wa a lè ṣẹ̀ṣẹ̀ máa sá eré yìí ẹ̀ pé yóò ti ṣe pé ó ti wà ńlẹ̀ bọ́lá bá ti ní àtúnṣe ọba èyí tó wà hùn ẹ wá gba orúkọ yí padà tí àtúnṣe ọba bá nítorí ọba wí ẹ̀yin ọba wa rè Ìbàdàn àti àpọ̀ mo sọ̀rọ̀ tán pé ẹ̀yin Ìbàdàn àwa ìwò náà tún ní ẹ̀yin Ìbàdàn abẹ́ẹ̀kọ́ ni tó gba bẹ́ẹ̀ lágbára ọlọ́ọ̀ èyí afẹ́kọ́ sèèfù lẹ káàró òjèrè ni àwa kọ́ la sì ní sèèlè lórí torí pé pọ́pátì àlùmọ̀ ní kìí pọ́pátì wa tó wọ́n kọ́ bàbá ti lè gbé báwùn bàbá ní sàbòsí àlùmọ̀ lónìí ìyẹn lè fi sọ́ọ̀bẹ̀ fáwọn àti bẹ́ẹ̀ pé àwọn àgbà yín tó ní kinní àmẹ́rin ni o Islahudeen Madul Arabi bàbá wa